Káàbọ̀ padà sí ìmúdójúìwọ̀n ohun ìṣẹ̀lẹ̀ tó wáyé ní SKALE ní oṣù yìí. Ní inú àwọn ìmúdójúìwọ̀n tí ó ṣẹlẹ̀ ní agbègbè SKALE lóṣù yìí, òun ni pé SKALE ṣe onígbọ̀wọ́ fún eré Pixudi, eléyìí tí ó jẹ́ ọjọ́ iwájú fún àwọn eré blockchain oníbọ́ọ̀dù. A gbà wọ́n tọwọ́tẹsẹ̀ sí orí SKALE. Pixudi kò kí ń ṣe eré lásán, ó jẹ́ ìdàgbàsókè fún gbogbo oníranran eré tí a ní, tí ó sì jẹ́ afárá tí ó là láàrin àwọn eré ayé àtijọ́ àti àwọn eré NFT, eléyìí tí yóò máa jẹ́ kí ó bá àwọn olùmúlò dáadáa, kí wọ́n sì máa rí àwọn ìrírí tí ó múnádóko, tí ó sì jẹ́ pé tí ó sì jẹ́ eré tí yóò lè gba ẹnikẹ́ni láàyè lórí ìkànnì wọn. Wọ́n ní àwọn eré yìí lórí wẹ́ẹ̀bù, wọ́n sì tún ní lórí àwọn ẹ̀rọ alágbèéká. Ẹ lè rí Nintendo àbí kí ẹ sì rí ní ojú ayé, eléyìí tí ò kí ń ṣe orí ẹ̀rọ alágbèéká. SKALE ní inú dídùn láti jẹ́ solution blockchain fún Pixudi. Ó jẹ́ blockchain tí ó bá Pixudi mu, torí pé SKALE ní àwọn ẹ̀wọ̀n ohun èlò tí ó dàbí ààbò fún ní orí Ethereum solution. SKALE network sì máa ń wọ́n máa ń fún àwọn olùmúlò wọn ní àwọn ìṣòwò tí ó yára tí ó sì jẹ́ ọ̀fẹ́, tí àwọn olùmúlò tí wọ́n sì máa rí ìrírí tí wọn kò lè rí ní ibòmíì. SKALE tún jẹ́ ibi tí a lè gbà láti máa fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí ara wa. Ó sì tún jẹ́, a sì tún ní Metapod, eléyìí tí ó gbà wá láàyè láti fi àmì SKALE àti àwọn ìkọ̀wéránṣẹ́ kéékèèké ká máa fi ránṣẹ́ síra wa láàrin Ethereum àti SKALE. Eléyìí tí ó sì jẹ́ pé òun gangan ni Pixudi nílò wọ́n nílò fún ìrànlọ́wọ́ láti dàgbàsókè. Pẹ̀lú bí ó ṣe wá jẹ́ nǹkan tí ó múnádóko yìí, Pixudi ní àwọn eré àkókò, eré àsìkò, wọ́n sì tún ní àwọn eré tó já sí pé èèyàn lè máa gbádùn lóòrèkóòrè. Ìbáṣepọ̀ yìí yóò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pixudi tí wọ́n lè máa retí ìrírí níbi eré wọn, ìrírí tí ó múnádóko tí ó sì ní ìgbádùn nínú níbi eré tí wọ́n ń ṣe lórí Pixudi láìsí ní owó ìdíyelé kankan tí wọ́n fẹ́ san. Olùdásílẹ̀ Pixudi, ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní pé Alex Kotzebue, ó ní pé SKALE jẹ́ ìbámu tí ó pé pérépéré fún Pixudi láti darapọ̀ mọ́. Pixudi jẹ́ òun nìkan ní eré Web 2.5 tí yóò kọ́kọ́ dé orí SKALE. Ìbáṣepọ̀ láàrin SKALE network àti Pixudi yóò máa mú ìdàgbàsókè wá sí ayé gbogbo eré
gbogbo eré lápapọ̀ tí ò kí ń ṣe eré blockchain nìkan, tí ó sì máa jẹ́ kí àwọn eré ayé àtijọ́ àti àwọn eré ìsìn kí wọ́n ní ìlọsíwájú ní ọjọ́ iwájú. Tí o bá fẹ́ kà sí nípa Pixudi, lọ sí orí ẹ̀rọ ayélujára wọn. O lè rí wọn lórí Twitter, o sì lè darapọ̀ mọ́ wọn ní orí Telegram. O ṣé tí o gbọ́ mi. Ó dìgbà kan náà.